tọ́lọ́ wọn ṣe yóò ṣe àmọ́ àwọn ọlọ́wọ́ wa dín wọn náà kù nígbà tí mọ́tò òṣìṣọ́ èmi ti wá ní kó dogun wọn bẹ̀ wọn ni irú ẹ̀ ni bàbá Alhaji Agba ṣe fẹ́ mi yìí sẹ́wọ̀n Kamaluddin Al-Adabi ìjọ abẹ̀rẹ̀ tá abẹ̀rẹ̀ sẹ́tà yẹn wà lókùrọ̀ kí wọ́n wà ní dàlúrú ọ̀ gbé ọmọ tẹ ọ kankan àjànú kan nílò kíní kan ní ṣe wọ́rọ̀wọ́rọ̀ bàbá fọwọ́ dáná bàbá wa gba mufti níjọ́ tọ́ba fún wọn gbogbo nǹkan wọn lọ kí wọ́n lọ sí wáṣí ibẹ̀ wọn sì di bí ìyàtọ̀ bí mi ìyá mi ọlọ́mọ sáà forí yìí dákun ọ ní dọ́dọ̀ bàbá rẹ ni ìwọ náà lọ bá ń kí lọ bá yọjú sí mo ní débẹ̀ máa lọ kí bàbá nígbà máa kí bàbá wa àgbàlagbà mẹ́sì dàgbà tó dọ́nà owó ti dé alẹ́ ti dé wọ́n wá sí mi láti pálọ̀ ọmọdé báńkóni àtọ́fẹ́ sọ̀rọ̀ ni wọ́n ní jọ́mẹ́ẹ̀dógún òní àyè mi tí ń ṣe wá sí lansaro sulami wá ní jọ́mẹ́ẹ̀dógún òní kó wá bá ń sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ mi náà sì wá jọ́mẹ́ẹ̀dógún wá pé àwa wọ̀ lónìí àwa lè lọ́nà wa lọ kí ṣe kàmá máa kí wọ́n tán ọjọ́ iwájú ọjọ́ mítìnì tí gbogbo àwọn jamaatu náà sì bá ní kọ́dọ̀ bàbá oríire ibẹ̀ kún gbogbo bàbá wọn bá sí àgbáyé ibẹ̀ kún wọn á ní kí wọn kí n dábẹ́rẹ́ fún wọn kí n tó lọ sí lansaro sulami máa lọ sí wáàsí wọn wá kí wọn bàbá ní bọ̀ bí mítìnì àwọn ṣe tó jọ náà tagba sí wà lára wọn bàbá débẹ̀ tó sẹ́nu wọ́n rí pé òun fẹsẹ̀ tẹnu ọgbà wọn báyìí tí wọ́n wà ní mọ́tò ilẹ̀ wa kún wọ́n fẹ́ bọ́lẹ̀ ayáda bàbá ẹ̀ má bọ́lẹ̀ èrò ti pọ̀ jù. kẹ́kẹ́ jọnu. ìtẹ̀kásọ̀lẹ̀ àǹbí ayé kóde wà tá mọ̀rọ̀ màtìlóbọ̀. képa ọ̀rọ̀ ọmọ bá ló ń bẹ ọ̀tọ̀ láti ọ̀rọ̀ gbọ́dọ̀ ní tiẹ̀ yin rẹ̀ rárá àmọ́ kò fi ma bí àwọn bàbá yẹn bí wọ́n ṣe rí. àwọn ògbé wa ti ìwà ṣiṣẹ́ tó báyìí kọ́ lóko tí wàá dànù kí fọ́ bá ká. ومبشرا برسول ياتي من بعد اسمه أحمد. ìtẹ̀kásọ̀lẹ̀ àǹbí ayé kóde wà tá mọ̀rọ̀ màtìlóbọ̀. gbogbo ọ̀kan náà lóhùn wọn ọ̀kan náà lọ̀rọ̀ wọn ọ̀kan náà níṣẹ́ wọn iṣẹ́ kẹ́ni wọn gbé dání náà ní sí Ọlọ́run tí fi já sí pé. lánàá fẹ́rẹ̀ kò bẹ̀rẹ̀ náà àdéhùn ìṣòro لكل جعلنا منكم شريعة ومنهاجا. manage tọ́lọ̀ wá fún wọn ni kò wá dé àwọn rú manage wọn ìtọ́gbẹ́ni wọn lọ́nà ojú sẹ́fẹ̀ lọ́ba ń gbẹ́sì nìyàwó àmọ́ kò manage kálukú tí ń jẹ́ sàrẹ́ kálukú sẹ́yìn kálukú àti manage rẹ̀ kò wá dàrú. alankisama. kò pín ma ìtìláàfù yìí pé manage tiẹ̀ ni sẹ́dí àtẹni kò pín ma kò dàmárù kálukú mara rẹ̀ kò sì fa kẹ́nìkan wọn ma atakọ̀ ma gbọ́dá lé apá kejì lérí kò dá ìmúlẹ̀ láàrin wọn. fama baluna banu tun ata aliyoma. ma baluna kí ló dé lónìí nanu dun àwọn ata. pẹ̀pẹ̀ sójú ọ̀nà àwọn akúdúwà ni àwọn tó ẹ̀ka jọ ni. lánàá ha sí. ọgbọ́ tọ̀tọ̀ iṣẹ́ àtọ̀tọ̀ tó ń kálukú ṣe tí ò dojú ẹ̀sìn ìyẹn ò tó nǹkan tó lè máa ìyapa ẹnu lẹ̀ láàrin ara wa tí a bá jẹ́ musakaf ẹni tó dájú.